ó fi dé ẹni tí ń jẹ́ kọmíṣánná, ó fi dé ẹni tí ń jẹ́ gọ́fúnà, ó fi dé ẹni tí ń jẹ́ mínísítà, ó fi dọ́dọ̀ ọ̀gá lọ́hún tí ń jẹ́ pírẹ́sidẹ́ǹtì. Àbáwọn tí wọ́n wà ní pátápátá kọ̀ọ̀kan tí wọ́n di àyè mú, ẹ̀yìn rí páyọ̀ ni kìí sayọ̀. Àmánà ni ẹ sì gbọ́dọ̀ dìlífà fọ́lọ́hún ẹ jábọ̀ tó bá yá. Bí ìmáàmù ni tọ́kàlùkọ́ ọmọdún ìmáàmù tó bá ti sílẹ̀ ọ̀nà ló ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba àdì. Gbogbo àwọn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ Ọlọ́run ó bí ọ́n pa wọn. Báwo ló ṣe dà wọ́n jẹ̀bi? Kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. Ibi tá a ti mọ̀ pé ọ̀táyọ̀, ibi tí a ti ẹdíbẹ̀kọ ẹdínkù, ibi tá a ti mọ̀ pé kìnìyàn kò tó ayọ̀. Àyà kan bẹnu Kùránì dákun àyà náà bá mi wọ́n àyà iná wá. Wa huwa alladhi ja'alakum khala'ifal ardi wa rafa'a ba'dakum fawqa ba'din darajatin liyabluwakum fima ataakum. Inna rabbaka sari'ul iqabi wa innahu laghafurur rahim. Ó ní wàlàsí èmi Ọlọ́run ọba. Ja'alakum khala'ifal ardi. Wọ́n ní ja'alakum khala'ifal ardi. Èmi Ọlọ́run khala'ifal ardi. Èmi Ọlọ́run ọba ni mo fi yín sí ọ̀gá lórí rẹ̀. Ẹni tó jẹ́ kọmíṣánná, àlífà kan ni. Ẹni jẹ́ síámánì, àlífà kan ni. Ẹni tó jẹ́ gọ́fúnà, àlífà kan ni. Ẹni tó jẹ́ mínísítà, àlífà kan ni. Ẹni tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì, àlífà kan ni. Èmi Ọlọ́run ọba ni mo fi yín sàrólé lórí ilẹ̀. Ẹ̀yin mo ní ẹ járólé bá Nábì Ádámù ṣe járólé lọ́kọ̀ ọmọ aláìní kẹ́yìn járólé mo á fi yín sàrólé lórí ilẹ̀ pé wá bá ní mójútó nǹkan. Ṣé ẹ rí ọ̀rọ̀ ìdarí àbáwọn tá a fi jẹ olórí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí a mọ̀ mí ni wọ́n wà ń bí tọ́já pé wọ́n ń darí ààyè kọ̀ọ̀kan. Islam wájú oyè wa ó ní máa ń fara ná Bílíkìtà bíbí ṣe yìí, mẹ́mọ́ra tí náà bílíkìtà bíbí ṣe yìí. kò sí nǹkan tí ìwé náà dá sí, ìgbé nǹkan kan bẹ tá Kùránì náà dá sí àfi tó bá lè wá jáde. Mọ́sọ́ wà sí ilé òní èyí tó kéré jù nínú kòkòrò tí ń bẹ lérí ilẹ̀ òun làwúrẹ́ èbe. Al-Qur'ani sọ̀rọ̀ àwúrẹ́ èbe, Al-Qur'ani sọ̀rọ̀ tata ọ̀rọ̀ ayán, Al-Qur'ani sọ, Al-Qur'ani wá sọ̀rọ̀ yàmùyàmù, Al-Qur'ani wá sọ̀rọ̀ esisi. Kí lọ́kà àwọn yìí ìwé wọn Ọlọ́run fẹ́ fi jẹ́rìí pé ìwé yìí kẹnu kẹfì kò wá sí tí ọ̀dá sí àfitẹ́ ẹ̀ bá lè tọ́ ọmọ bẹ̀ bí wọ́n bá ní nǹkan kan ẹbí gúgù léèrè ẹ gbọ́gbọ́ ẹ̀ tọ́ bá wà nǹkan kan Al-Qur'ani ó gbé jáde fún ẹ pé nǹkan báyìí tọ́lọ́run fọ́pá rẹ̀ ní. Àwọn kankan tó wà ń bẹ inú Al-Qur'ani tó jẹ́ mùjísà ìwé nì kì í ṣẹlẹ̀ láyé ànábì bá ànábì bá lọ tán ní ọ̀sẹ̀lẹ̀. Al-Qur'ani sì ti sọ kalẹ̀ pé yóò ṣẹlẹ̀ ànábì ògùn pléènì ẹ̀sìn ànábì gùn àmọ́ Al-Qur'ani ó ti sọ fún wa pé pléènì ń bọ̀ wá ó ní wá sí Bìhádì yóò tún kàríjà wàhálà kún lè dọ́mìrì kò lẹ́fà. Alákùnrin dọ̀mìrì ní pléènì ipe wo lè máa fẹ́ àwọn tí ó wà Mákà yẹn wọ́n àti tí ó máa kó nǹkan sínú alákùnrin dọ̀mìrì ó sì sára lọ fún wa pé pléènì ń bọ̀ wá. Tractor tí ì dé ọkọ́ àtọwọ́ ni wọ́n fi roko. Al-Qur'ani ló sì sára lọ síbẹ̀ pé nǹkan kan bẹ tí ó máa jẹ́ tractor tẹ́ padà máa lò. Ó ní wà gàzí jala lakum al-arda salula fíìmà náà bíbí rìzíkì wà ilé ìnùsùrù. Nùsùn fíìmà náà kìbí á ojú èyí fún wa bẹ́ẹ̀ wà mọ́dásí ìkàpọ̀ kan nípa olórí sẹ́rẹ́yìn olórí Kọ̀táyọ̀. Wá sí mi ni a fún yín gbogbo ẹni tí wọ́n bá ní apọ́tímẹ́ǹtì ọba ti gba apọ́tímẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe jẹ́ síámọ̀nù yìí àwọn tó wà rẹ́pù nù yín ó fi dé ẹni tí ń jẹ́ kọmíṣánná ó fi dé ẹni tí ń jẹ́ gọ́fúnà ó fi dé ẹni tí ń jẹ́ mínísítà ó fi dọ́dọ̀ ọ̀gá lọ́hún tí ń jẹ́ pírẹ́sidẹ́ǹtì àbáwọn tí wọ́n wà ní pátápátá kọ̀ọ̀kan tí wọ́n di àyè mú ẹ̀yìn rí páyọ̀ ni kì í sayọ̀ àmánà ni ẹ sì gbọ́dọ̀ dìlífà fọ́lọ́ òun ẹ jábọ̀ tó bá yá bí ìmáàmù ni
tó ń kálukú ọmọ dùn ìmáàmù tó bá ti sílẹ̀ ọ̀nà ló ń béèrè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àdì gbogbo àwọn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n ó bí ọ́n pa wọn báwo ló ṣe dà wọ́n jẹ̀bi kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi. ibi tá a ti mọ̀ pé ọ̀táyọ̀ ibi tí a ti ẹdíbẹ̀kọ ẹdínkù ibi tá a ti mọ̀ pé kìnìyàn kò tó ayọ̀ àyà kan bẹnu Kùránì dákun àyà náà bá mi wọ́n àyà iná wá. wa huwa alladhi ja'alakum khala'ifal ardi wa rafa'a ba'dakum fawqa darajatin liyabluwakum fima ataakum inna rabbaka sari'ul iqabi wa innahu la'ghafurur rahim. ó ní wà lásì èmi ọlọ́run ọba. ja'alakum khala'ifal ardi. wọ́n ní ja'alakum khala'ifal ardi. èmi ọlọ́run khala'ifal ardi èmi ọlọ́run ọba ni mo fi yín sí ọ̀gá lórí rẹ̀. ẹni tó jẹ́ kọmíṣánná àlífà kan ni ẹni jẹ́ síámánù àlífà kan ni ẹni tó jẹ́ gọ́fúnà àlífà kan ni ẹni tó jẹ́ mínísítà àlífà kan ni ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì àlífà kan ni èmi ọlọ́run ọba ni mo fi yín sàrólé lórí ilẹ̀ ẹ̀yin mo ní ẹ járólé bá nábì Ádámù ṣe járólé lọ́kọ̀ ọmọ aláìní kẹ́yìn ọ járólé wọ́n á fi yín sàrólé lórí ilẹ̀ pé wá bá ní mójútó nǹkan. wọ́n bàbá dọ́kun wọ́n bàbá dáràjáàtì ọlọ́run ni mo wá gbé yí ga dáràjà yẹn ipò ní mo ní kíkò yí ó jura yín lọ báyà kan bá ní sẹ́mọ̀n wọ́n lọ́gàdé òun náà tún lọ́gàdé ó tún tẹríba fún ní abárí kọmíṣánná wọ́n á lọ́gàdé kọmíṣánná náà lọ́gàdé ó tẹríba fún báyà bá wọn wá rírì fún gọ́vnà náà lẹni tí ó tẹríba fún bí wọ́n bá ń bí gọ́vnà gbogbo ayé wá rírì fún bóun náà bá tún ní pírẹsidẹ́ǹtì òun náà tún tẹríba fún pírẹsidẹ́ǹtì ọlọ́run ní mo gbé yín ga mo dá yín lọ́dá mo gbé pò fún yín jura yín lọ. wọ́n bàbá ní dàrájà tí ilé olúwa kù mí máa dákun. ọlọ́run ìbáre débẹ̀ o ọlọ́run gbogbo agbára tí mo gbé lẹ́yìn kọ̀ọ̀kan yín lọ́wọ́ ni. ìyẹ̀bùlúwà kún fi máa dákun. ọlọ́run mo gbére yín lọ́wọ́ ní ìyẹ̀bùlúwà kún fi máa dákun kí lè dán yín wò ní látara tí mo gbé fún yín. ní ìyẹ̀bùlúwà kún fi máa dákun. kí lè dán yín wò pé báwo lẹ́sẹ̀ ṣe. ẹlòmíín yọ tó joyè tí a ti fún lápọ́tímẹ́ǹtì iná ló ti dágbére fún gbogbo tí ń jẹ́ràn rẹ̀ pé ọlọ́ọ̀tú yálé wa mọ́. tọrọ fọlá diyọ̀ apọ́tímẹ́ǹtì tó ní tẹ́lẹ̀ ọ̀hún lèyí máa ń sọ bá ti fún yàrá apọ́tímẹ́ǹtì pé di ojú rẹ kò tún wá là ó ti tán o ìtọ́ ọba fẹ́ ti ṣe ni kọ́ ọmọ o yàrá níyẹn gọ́fúnà lónìí ọdún mẹ́jọ náà ni ọdún mẹ́jọ wó pé mẹ́bàá mi apọ́tímẹ́ǹtì kan wọn ní ọdún márùn-ún ló lò ń bẹ ọdún márùn-ún ó pé ọdún mẹ́rin ni wọ́n fún ló lò ń bẹ ọdún mẹ́rin ó pé kí ni ń tọ́ fẹ́ fi ṣe tó fi jábọ̀ fún ọba tó ní ọ́ níjọ́ tọ́jọ́ bá pé lọ́fíjà pé ẹni abápè ló lérí ó lójúṣe tiẹ̀ tí ó ṣe àwa tó lórí ń dàgẹ̀ ó lójúṣe tiwa tá a fẹ́ ṣe ẹni abápè ló lórí ojúṣe tí ó gbọdọ̀ ṣe tá a nídìí lọ́dọ̀ rẹ̀ mẹ́sàn-án ni Al-Qur'ani tọ́ka sí Ìsìlámù tọ́ka sí pé tó bá jó lórí a nídìí nǹkan mẹ́sàn-án lọ́dọ̀ rẹ̀. àlìkíyà òbílẹ̀ àmánátì lẹ́tì àmánàhùnmùláwù ìyá. àkọ́kọ́ ta nídìí lọ́dọ̀ olórí sí àmàlù máa gbọ́. àlìkíyà òbílẹ̀ àmánà bàbá fipá máa mánà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ nǹkan láyé pàápàá jùlọ ní Nàìjíríà tó ọba rẹ lórí kò wúlò mọ́ kò jọyàn mọ́ kí ni ọjọ́ jọyàn gbogbo yíyọ ẹ bá dìbò tẹ wọlé àbá kódà ẹni tí ò dìbò tí wọ́n bá yẹ fún lápọ̀tìmẹ́ǹtì àmọ́ àwọn tí máa ń pọ̀jù fún lẹ́yìn tẹ̀ dìbò wọlé ìsídà gọ́fúnà àbí pírẹsidẹ̀ntì wọ́n wà ní wọ́n fẹ́ ṣiṣẹ́ ayé rẹ̀ wọ́n wà dúró tó bá pé kírísítẹ́nì ni wọ́n á pé pásítọ̀ kan wáyé àgbé báyìí wọ́n fẹ́ búra fún un yọ bàbá yìí tó bá pé mùsùlùmí ni wọ́n gbé imam àbí chief of justice tó bá jẹ́ mùsùlùmí wọ́n á gbé wá tó bá báìbù tó gbà wọn àgbíkọ́ ẹ̀ tó gbà wọn èpè lẹ́nu ẹ̀ o tó o bá dìlífà mánà yọ já síre tó o bá dìlífà mọ́nà ọlọ́run yọ já síbi
àkọ́kọ́ ẹni a bá ti fi ta pẹ̀lú aláṣẹ tá a bá pè lólórí tí wọ́n yàn ọ́ nípò kìyàmù àmánà Ọlọ́run àmánà tí wọ́n gbélé ọ lọ́wọ́ dìlífà rẹ̀ dáadáa torí dọ́tọ́ náà wọ́n bá béèrè. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n nídìí lọ́dọ̀ rẹ̀ àlùsíwò lè rọ̀ yíyà tiwa nìyẹn ọ̀ni ẹni tó bá jẹ́ olórí gbọ́dọ̀ máa gbọ́ wáàsí pàtàkì fẹ́ni tá a bá pè lólórí ọgbọ́dọ̀ lísìn má jẹ́ kétì rí odi tó bá jẹ́ mùsùlùmí gba mọ́sálásí lọ jímàjímà ńbẹ́ńbẹ́ kọ́ gbọ́ wáàsí tó bá jẹ́ kírísítẹ́nì gba ṣọ́ọ̀ṣì lọ John Sunday tẹ́tí kọ́ gbọ́ wáàsí má jẹ́ kétì rí odi bí wọ́n bá ń sọ̀rọ̀ Ọlọ́run ọba fún ọmọ sọ pé yìí fẹ́ gbọ́. ẹlẹ́kẹta àìyẹ̀kùnà ó sì wà táǹlì hasanata. ẹni a bá pè lólórí ọbọ àríkọ̀sí dáadáa gbọ́dọ̀ rí lára rẹ ẹni a bá pè lólórí wọn gbọ́dọ̀ máa fi ọ́ bú wa ẹni a bá pè lólórí bọ́ ọba níwà kan tẹ́lẹ̀ kó o tó da síwájú tó ọba ti da síwájú ọ pààrọ̀ wa rẹ torí ńjọ́ tó ń lò wá nìwọ nìkan ló ló kọ àmọ́ tó ọba ti da síwájú tó ọba níwà kan tí ọjà ọgbọ́dọ̀ dé díẹ̀ mọ́ tóró ló kọ tí ló kọ nísìn ó kọ sí àmàlù Lágẹ̀lú ló lọ sí àmàlù Lágẹ̀lú sí àmàlù ó kọ tí wọ́n ti fi kún àbí gọ́fúnà wa ló lọ kọmísánná wa ló lọ ó kọ ní ọgbọ́dọ̀ romanti ṣe kọjá pé uswatul hasana wà dáadáa gbọ́dọ̀ wà lára rẹ̀. àṣeyìnú alánàádì kúlọ́pà ìrọsídì. ẹni ọba rìn lólórí àwọn aṣíwájú tí wọ́n ti pàṣẹ rí àwọn olùfà rọ̀ṣídì lẹ́gbàá tá nàbì lọ gbogbo wọn ni wọ́n rúlu gọ́ọ̀mẹ̀ntì ọwọ́ àrìn ẹni rẹ wọn ọwọ́ àrìn lérí agbọ́n ni wọn irúṣẹ́ ìdìnnà Umaru wọ́n ní Umaru àtùpà méjì lónìí nígbà tí ń bẹ jọba tẹ́ bá dọ́dọ̀ Umaru tẹ́lẹ̀ wá bá sọ̀rọ̀ lú yóò wá tan àtùpà kan yóò máa gbọ́ tẹ́ bá ti wá ń sọ̀kalẹ̀ ọ̀rọ̀ lú tẹ́ fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ tara rẹ̀ yóò wá pa àtùpà tọ̀ ń gbà epo ọ̀tánú eléyìí náà yóò rárá o àmánà ni owó òdu gbọ́dọ̀ ló fúnra mi tìlú nìyẹn pa ẹjẹ máa pe ètèmi yìí kọ jẹ́ kí n tàn. àṣeyìnú. eré agbáni wọn ni. alánàádì kúlọ́pà ìrọsídì. òun ni wọ́n nígbà tí ń ṣèjọba lọ́wọ́ yóò wá disguise Umaru ó wá jáde lálẹ́ yóò wá lọ sáàrin ìlú lè mọ̀ pé Umaru ni ó fẹ́ máa gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn nípa ara rẹ̀ tó dé ẹ̀ bá ti dolórí kò sí bá sọ̀rọ̀ mọ́ wọ́n máa tàn án ni òdodo tọ́lọ́ bá bọ́ lórí sọ̀rọ̀ oúnjẹ rẹ̀ tánu ìtọ́ ọ̀dá ọmọ ní ẹsẹ̀rẹ́nsì ọyẹ yí pípọ̀ o wọ́n gbádùn yín lu tó ṣe pé tẹ́bá rìpọ́ọ̀tù wọn gbé jáde lọ́la wọ́n ṣèpèlé ni o kò sì lè dé sọ kò gbọ́dọ̀ sọ́ọ̀nì ìwọ fúnra rẹ tó jó lórí lọ́wọ́ afáyé lẹ̀ ìtọ́ba Nàìjíríà jẹ́ gbèsè fáwọn èèyàn ní tẹ̀lẹ́sẹ̀ ní mánítọ̀ ọ̀sẹ̀ àwọn àmọ̀ kankan ṣe Nàìjíríà yìí títì láàmà ṣe lọ́dún mẹ́rin gọ́fúnà ló ṣe gbogbo ṣẹ́ yìí Ṣèyí Mákindé ti ṣe títì bọ́mì tún dé títì náà ló tún ṣe ààrí títì ẹ̀yọ̀ kan ló fọ́dún mẹ́wàá ìbẹ̀rẹ̀ abroad náà wọ́n sign contract fún wọn ni Umaru ọba jáde lálẹ́ wọ́n wá jáde níjọ́ kan ó wá débilé kan ọmọ kékeré wa ń sunkún tún wọn ní tí wọ́n jẹ ìyá wa sọ pé ẹ ṣe sùúrù ẹ̀yin ọmọ yìí sáwọn asùnlébi ni ìyá ń sẹ́jọ́ mi ni àdéjọ́ ẹjọ́ eléyìí wa president wa Umaru eléyìí burúkú náà ń pè ní Umaru eléyìí burúkú ni tí tọ́jà gbogbo nǹkó lé mọ́ wa tà ní sáàjẹ Umaru wa fi ti àrẹ gbọ́ wọ́n nígbà Umaru wa gbọ́ ẹ sì mọ̀ pé Umaru ó disguise ọwọ́ kanlẹ̀kùn kókókó láàárọ̀jọ́ kìjẹ́ ẹ̀lẹ́ tí ó jẹ́ ọ̀nkàn abáyín náà ni pé ẹnìkan sọ fún dáadáa àná pé ẹ̀ ní tẹ́ẹ̀jẹ́ àwọn máa ń sunkún nǹkan kàmárà ó níbẹ̀ ni eléyìí bú pírẹ́sidẹ̀ntì wa mú ni kò fún wa ní ó tún kọ́ ìjọba rẹ̀ ó má bàa ló ń bọ̀ ó ti gbọ́ kọ́mẹ́ǹtì lánàá ó wá lọ di oúnjẹ tí wọ́n ti jẹ tán lọ́dún kan ó dì ó kówó gbogbo ẹ̀ nígbà tí wọ́n ti padà wọ́n bá kó lẹ̀ ẹ mọ̀ wọ́n ni ìmọ̀ wọn àwọn bó ti gbọ́ tẹ̀ ń sọ ní ìtìbọ́yá wọ́n ń ṣe dáadáa wọ́n jẹ́ àwọn ọ̀dọ́dọ̀ yìí ni bọ́ bá yẹ pé wọ́n ní olùwọ́rọ̀ pa wọ́n jọ kejì ni wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n rí mi fín àwọn òrí bá wọn ọ̀rọ̀ ni wọ́n sọra wọn mọ́ àṣírùn aláàlì.
irú àti ẹ̀fẹ́ àjọnu ìrírí agbárin wọn ìṣó. Lílù ìyábí wà lùdú. Ẹnu ẹlẹ́kẹ̀ẹ́fà kọ́hún. Ẹlẹ́kàrún ètò wọn fẹ́ kẹ́ ìtẹ̀ ẹjọ́ lórí kẹ́ ẹjẹ́gbẹ̀yìn ọ̀rọ̀. Opportunity lẹ́ni o ẹ̀kan ráàánú gbà ní ẹ̀dá ju wá lọ o. Ọlọ́yìn bá ní by mistake lẹ́nu mi fi dèèyàn. By accident mo fẹ́ lò by accident lẹ́nu mi fi dèèyàn o. Nígbà lọ́ọ̀kì ẹ̀ dá kódà wọn lè máa jà wọn lẹ́yìn tẹ̀ gbọ́ra yín yéwu yàtọ̀ wọ́n ṣiṣẹ́ túbẹ̀tì erigbe nù. Ṣébí ẹni gómìnà Kogi tó kọ mẹ́ẹ̀ ṣébí ètò ìdìbò tá a dìbò fún kú ni eri sì gbé òun sì di gómìnà ó sì lò ó tán. Àánú ọmọ jẹ́ ọtí máa pa lórí gbà má jẹ́ kí ipò egbò lórí kò egbò kọ́ má ṣe sútọ̀ yóò pé ọ̀yà dìdìrì bẹ̀tì nílùú ìjẹ́mbì rọ̀ fún wọn fáwọn èèyàn jẹgbẹ ẹrí ọ̀rọ̀ jẹni tó ṣe súnmọ́ ìyàtọ̀ bẹnu nǹkan méjì ẹni tá a bá bẹ̀rù ẹ̀mí ò ní gùn o ẹni tí wọn fẹ́ràn yóò tètè kú o ẹni bá fẹ́ràn wọn ò ní fi ọ lọ àmẹni bára pé ẹ̀rù ẹni wọn ń gbàjì tó ti kọ aláyà sókè àwọn náà ń fẹ́ fílíọ̀mù Ọlọ́run àbọ̀ lọ́wọ́ rẹ̀ jọ kan èpè wọn máa gbé ọsẹ mẹ́fà sì lè wọn máa rẹ̀ nù ẹgbẹ́ rẹ̀ kọ́rọ̀ èyí tó jẹ́lẹ̀ kẹfà tá a ní ìdí bẹ́ẹ̀. Al-amru bil ma'ruf wan-nahyi anil munkar. Ẹ lórí ẹni a bá pè lórí amru bil ma'ruf kó máa pàṣẹ ẹni kó sì kọ̀ fún un pé ẹ má ṣe dáadáa iṣẹ́ olórí nìyẹn iṣẹ́ ọjọ́ ti lọ. Sàbẹ̀ àmàṣáìdù mọ̀sáàdàtùhù wàánù lil khairi. Àwọn tá a pè lórí nìyẹn ẹ fún wa ní support kó lórí kí ni kó sọpọ́ọ̀tì àwọn aráàlú ẹ̀yin tẹ́ bá jọ lórí ẹ sọpọ́ọ̀tì aráàlú ojú wa lẹ́lẹ́ lọ sí mbẹ́ o ẹ̀pámẹ́ǹtì ẹ má máa dì sí fún wa o wàláì kò sówó owó wa o ẹ kàn tàn wá ní o ètòrí ń jọ wọn àná ni wọ́n máa ń gbá yẹn lè gbá wa mọ́ lónìí kọ̀ǹpútà àti wà tí ó tó àṣírí gbogbo nǹkan ní ọ̀tá àṣírí ọmọ ètò ẹ̀ gbà ọmọ yìí ti ń jáde ẹ ràn àwọn ẹ̀dọ́ Ọlọ́run ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ̀pámẹ́ǹtì tẹ̀ ń ṣe mu ẹ ṣe dáadáa ẹ má fi òṣèlú pín eléyìí pátì wa lọ́wọ́ òun lọ́lẹ́tọ̀ sí eléyìí ò sí pátì wa rárá o àwọn tiwa lélẹ́yìí rárá o ẹsẹ̀ pámẹ́ǹtì lédè àwọn ẹ̀dọ́ Ọlọ́run ẹ bọ́lọ́run má lè yí wọn kó lè jẹ́ ká iná sọ̀kalẹ̀ dáadáa. múra tún tẹ̀kí wá. Mura'atun at-taqwa. Ìbáyọ̀ Ọlọ́run tó wá kú wọ nìkan tí ò sẹ́ni kankan bẹ̀ mọ́. Gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹgbẹ́ ìpáyọ̀ Ọlọ́run lékè rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ẹgbẹ́ lékè rẹ̀. Ìtọ́lá náà ọjọ́ kan padà jọjọ́ kan ọjọ́ tí ọjọ́ kan kẹ́ ẹ máa kí lẹ́fẹ́ fi fèsì. Tọ́lábùrì ní wàá nílá ibi ìdùnnà ìwàlẹ̀ káyìrì. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé ìyọ́nú Ọlọ́run ní kẹ́ máa retí ń bẹ̀ ẹ ṣiṣẹ́ lé ìyọ́nú Ọlọ́run yìí pé Ọlọ́run kọ́ yọ́nú sí kọ́kọ́já àtẹ̀yàn. Ìdùnnà pẹ̀lú àdúrà àti dáadáa eléri nìyẹn.